Ẹlẹ́dùmarè ọba àwọn ọba onílé ọlá alágbàlá ìtura òjò mìnìmìnì tí jára òde yan òbó nílé lálejò àwọn tó nílé máa jẹ lọ. Ọlọ́run kì í ṣe Julius Berger o òpó wo ni wọ́n rí tó fi gbé sánmọ̀ ró. Iná ọ̀nù àpáta tí ó ṣe é pa àpè àní ó dáhùn àwa aláàrí. Iná jojo ẹ̀rù jojo aṣòro fìjà lọ. Wọ́n ní jàmbá lóhùn ọjà mọ́ alóhùn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tòun. Ọba tí fọba jẹ́ ti gbàdọ̀bà lọ́ba o. Olóyún ara ẹ̀ fúnra ẹ̀ o. Òun ló bíra ẹ̀ fúnra ẹ̀. Ó tún sọ́ra ẹ̀ lórúkọ. Àràǹbarà bàbàrà tó ń dára bó ṣe wù ú. Ó pàṣẹ kójú àtòrò kí wọ́n ṣiṣẹ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Àrà ló fi gbómi sí inú ọgbọ́n. Ẹ̀tún wàrà ọlọ́run ọba alárẹ̀ ní adìyẹ. Tá a bá bọ̀ àwọn rí jẹ. Tó o bá tún sá àbálẹ̀ o, á tún dòdìdí adìyẹ. Àṣálẹ́ alẹ́, òru òru, ṣèbí ní kápá ẹ̀ náà ni a ṣẹ̀dá. Iṣẹ́ ọlọ́run mi pọ̀ gan-an, bàbá ń ka ọ lọ. Iṣẹ́ ọlọ́run mi pọ̀ gan-an, ẹ̀ bá ń gbọ́ lọ́hùn tóbi. Jerison Production.